ẹrú kan tẹ́sítì mẹ́sẹ̀gì sí mi ẹ bá ń fóònù yẹn fóònù kékeré wọn ọ tẹ́sítì mẹ́sẹ̀gì náà sí mi ẹnìkan náà tún wá pè mí kí n tó dé yàyé ní àárọ̀ yìí ẹnìkan náà tún pè mí ní àárọ̀ yìí ọyá bá ń ka kọ́sìm ká ilé yìí. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Naam. Ya Syekh, kalau dia yang besar. Amin. Orúkọ ni Abdul Majid láti Abidjan. Láti Abidjan. Wọ́n wà nínú fọ́lọ́wọ́sì yìí. Nínú fọ́lọ́wọ́sì wà lọ́wọ́. A ṣe gbádùn yìí púpọ̀. Ọlọ́run gbádùn wa. Ọlọ́run wọn gbádùn ayé. Ọmọ ló dàgbà. Kí wọ́n tó pa ẹran súnmọ́ rẹ̀. Sọ́lé ìgbẹ́ni ẹran súnmọ́ rẹ̀ tó bá pa. Ẹ gbọ́. Ṣé ẹ gbọ́ báwọn? Ètò òfin ní ọkà ni pé àwọn ọ̀rọ̀ tí a máa dá lórí social media láwọn àdájọ́ wọ́n máa bí mí ni mo sì wà nípò kí n dá níbi mo bá ti ní màá rẹ̀. Ẹlòmíì ní máa ń hun lérí pé nǹkan máa ń hun ni nígbà tí òkúkú ma tíra ọmọ tó wọ́n pè ń tíra kọ̀ọ̀ká tíra kò kéwú kèé sàfà ṣé èyàn máa wá èyàn sì wà lórí mídíà yìí láì jẹ́ pé èyàn ṣínwó èyàn ya wèrè a sì gbé kíní sí rẹ̀ lójú a sì hun ọ̀rọ̀ lérí wọ́n tó láà máa hun ni àhún mo lọlé kéwú ni mo sì ṣe wàhálà kéwú mo sì jẹ ìyà ké gbàtẹ́ ìfẹ́ ńlọlé kéwú ọ̀nà méje mo ti gán aṣọ mi aṣọ ẹyọ kan mo lò láàrin ọdún mẹ́rin tí ìchéńjì ẹ̀ ètí mo wá lo aṣọ ẹyọ kan tó yẹ pé inú àwọn àlùfáà wa lókè Agodi ọ̀kan wá pè mí pé èéṣe báyìí ní ìyà ń jẹ̀wọ́ tó ni lásán rẹ wáyà báyìí ló rí ná ọ sọ fún mi ń jọ́nà omi sì bọ́ lójú mi ń jọ́nà ẹkún tí mo sún jọ́nà lọ́lọ́run fi ní mọ tí mo mà yìí ló sì fi da bó ti dà yìí ó ti yé tí ń bá wá wí nǹkan kan ìyà tí mo jẹ ń lé kéwú tó di mímà fún mi mo gbọ́dọ̀ fi ìdùnnú náà. mo gbọ́dọ̀ fi ìdùnnú náà. ọ̀sọ́ ní ìlú kaba lọ́njọ́ rẹ̀ pé 1998 which is 25 years lónìí àbí àyíbẹ̀kọ́ ni 98 iná mo ti dàfà mo ti parí kéwú tí ẹ̀ déwájú ẹnìkan béèrè kí lè yí má ó ti yé fúnra Ọlọ́run ní ń sí fún mi ní ń fi ń mà mí ní sì ń fi ń nù mí èèyàn á lè máa tán mo ti sọ wípé kẹsìrọ́tò ilmi al-alim la testelim ittila'ahu ala jami' an-nusus ẹ gbọ́ kí àfa òun ní mímà púpọ̀ kò tú láti pé gbogbo tíra lọ gbọdọ̀ rí ṣe rí nǹkan tí n bá ti sọ tí ò bá ti lọ dákun torí Ọlọ́run má bù mí tó bá jọ̀rọ̀ mímà dákun má bù mí tó bá jọ̀rọ̀ ara mi bù mí àmọ́ tó bá jọ̀rọ̀ mímà dákun má bù mí ìmọ̀ ni ó fi pàdé ẹ̀ ìmẹ́rẹ́dì àti gbanti ń bẹ lọ́wọ́ rẹ tó bá ju tèmi lọ gbogbo wàlẹ́ máa sọ àmọ́ kéèyàn ọgbọ́n bẹ́ẹ̀ kọ́ máa bẹ́ ewu kódà Ọlọ́run kan ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó bá jọ̀rọ̀ mímà tó bá jọ̀rọ̀ gbájọ búra wa ni mo ní ahọ́n dáadáa àmọ́ ìbéèrè rẹ ẹni tọ ẹni ó béèrè Ọlọ́run ti wà pẹ̀lú wa ní live ṣẹ́gbọ́ báyìí ẹni tó oníbéèrè yìí Ọlọ́run ti wà pẹ̀lú wa ní live èyí sàlàyé yìí òun fún ẹnìkan náà tún wá gbé ntọ́ lọ́mọ ìbéèrè ní sàlàyé fún ẹnìkan wá pè mí láàárọ̀ yìí ó ní ìlú yìí náà lòun wà ìlú tí ń bọ̀ wá iná ni wípé àmọ́ òun ọ wà níbi iṣẹ́ òun níṣẹ́ àmọ́ òun wù lálẹ́ ọ̀rọ̀ irun tí mo sọ ipa ká fárun ọmọ
lọ́jọ́ mẹ́jọ kí n tún ṣàlàyé torí wípé àwọn èèyàn ń sì gbọ́ àbí ká pé kò yé àwọn èèyàn lóòótọ́ kọ́dà kò yé àwọn àfa mi tọ́lá àwọn àfa kan kóra wọn jọ ńlọrin wọ́n á lè fẹjọ́ mi sùn wípé ọ̀rọ̀ ajagun làwọn ẹjọ́ èwo ló ṣe wọ́n ní wọ́n ń dájọ́ ìbárun wọ́n nígbà náà wọ́n bá ti bí ma kó wọ́n má farun mọ́ ẹ̀rọ bá ti farun ó ti di kèfèrí sì wí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ kójọ yín òun nù Ramadan làwà yìí ó ti yé báwọn naj'al la'natallahi 'ala al-kadhibin á fi làánà Ọlọ́run á gbé lérí ẹni ọba parọ́ ọ̀rọ̀ yẹn pé bẹ́ẹ̀ mo bá wí lóòótọ́ Ramadan là ń gbà yìí kọ́lọ́hún ó ṣe ìdájọ́ tọ́tọ́ fún mi tọ́ba yẹn pé ìbá wí bẹ́ẹ̀ hún ni lémi lérí ìdájọ́ tọ́tọ́ sẹ́yìn àbá náà mọ̀ yín tán àmọ́ yín náà mara yín bí ẹ̀ sì máa wò mí dédé ńtọ́tọ́ sí yín dé palẹ̀ kẹ́ẹ̀ẹ́dógún àwọn ọmọ yín Ọlọ́run ó ṣe fún yín. èyí ń tó bá wọn. ẹ wá dé ìyà sọ́nà méjèèjì kíá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ẹran pípa kiri kan dàrú máa wọ̀nyàn lọ́wọ́ wọn ò mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin sunna àti fardu ìtí sì ń bẹ ìtànpè ní fardu wọ́n fẹ́ kẹ́yìn ẹ̀yìn lásán wọ́n ti ń kọ́ kalẹ̀ ètí wọ́n ń pè ní fardu òun ní òfin ọ̀ranyàn tọ́lọ́hún ní rule and regulation tòun rèé tọ́lọ́hún èyí wọn wá rè túláàsì ọgbọ́dọ̀ tẹ̀lé ọkọ ànábì náà sínú ọkọ ànábì náà sínú lóbi sọ pé baligima unzila ilayka min rabbika gbogbo rúùlù tí mo fún ọ bá ń sọ fún wa wà ń lam tẹ̀kọ́ alibọ́ bá lò ní jíṣẹ́ mi fún wa bàmá balagta rẹ̀ tani o tún wá rán ọ tó tún jẹ tọba wa gbélé wọn lọ́wọ́ tán bá lọ gàjà wọn lọ wallahu ya'simuka faridun ọgbọ́ yuzabu ala fi'lihi wa yu'aqqabu ala tarkihi tó bá ti ṣe ọgbẹ̀san àlìjánná tó bá ṣe tó gbélé ó jìyà náà fárídù nìkan òfin tọlọ́hun ọ̀ràn yẹn tọ̀dọ̀ Ọlọ́hun nìkan rúra regulation tọlọ́hun nìkan òun ló lè tìyàn wọná téèyàn bá ṣe. náà súnà ànábì lọ́wọ́ nìyíw òun tó fi kún wípé ntọ́nà wí bá sì tún fi yí kún kọ̀ bá sì tún dáa kí ládàá yín ó lè bá a kún kẹ́kẹ́ òun là ń pè súnà ẹni ọba wa sàmà pé tànábìnú ọgbọ ti tànábìnú a lè pè wọn ní rule and regulation màtúmọ̀ èbó rẹ̀ dáadáa bóyá mo lè má gbé èbó dáadáa bọ̀ a lè fi ntaafi kọlifáyé fárídù ọ̀nà ìyàtọ̀ lọ́wọ́ kọlifáyé súnà tànábì súnà wa dáa púpọ̀ kí ni mo lọ ṣe súnà dáa gan ẹ máa ṣe ká tẹ̀lé súnà ọ̀dà púpọ̀ ẹ̀san bẹ́ẹ̀ tó pọ̀ dáadáa ìsì máa mú ládàá kún ni gbọ́ lẹ́ni tí súnà bá pèsè ara rẹ̀ ni wọ́n fi ń pè ní ahalu súnà pé ara alẹ́ súnà pèsè ara rẹ̀ ó sì dáa náà súnà yẹn òun náà tún wá pín mọ̀ákàdà ń bẹ bẹ́ẹ̀rù mọ̀ákàdà ń bẹ súnà kan ń bẹ ó sọ̀nù ọ̀kan bẹ òun tún lò díẹ̀ sí tàkọ́kọ́ ni òun ni sunna mustahaba méjèèjì mo wá fẹ́ yọ fún yín níbi ọ̀rọ̀ ti ẹran àti irun ìwà da méjèèjì pọ̀ number one ẹran pípa fún ọmọ lọ́jọ́ keje ọjọ́ keje tí ń tọ́jọ́ kẹjọ àwọn kan ní ẹ̀ka àpéjọ méje àwọn kan ní ìjọ kẹjọ ni èyí ọba wù ọ́ mbẹ́ ó sì èyí wọn fàjà á pa ẹran ànábì ní ẹni ọba fẹ́ pa kó pa méjì ṣáàtù méjì orúkọ ewúrẹ́ kó àbí bọ́sì àgbò náà lọ bá rí ọ̀sáburú ànábì ní ó pa méjì fún ọkùnrin kó pa ẹyọ kan fún obìnrin ó ti yé sunna ni àmọ́ sunnatun mu'akkada ni
òun tún strong dáadáa ọfẹsẹ̀ òun tún rí orídìí ìjòkó ó strong dáadáa. súnà yìí wá rèé ẹni tí ó bá wá lówó ẹran tó lè pa fọ́mọ rẹ̀ ìsìlámù ọ̀fi súnà yẹn ò fàyè kó jẹ gbèsè rẹ̀ kalẹ̀ kó lọ lè jẹ gbèsè wọ́n máa wá sin ní gbèsè wọ́n á ní ẹran tó fi ṣe súnà tó pa fọ́mọ rẹ̀ kò sì wá sanwó ẹ̀ mọ́ ìsìlámù kọ́hún. ẹni tí ó bá ti lágbára pípa rẹ̀ tó yẹ pé ń tóun gan jẹ kò rí tí ó bá lágbára rẹ̀ kó fi í lẹ̀ gbogbo ògbà tí wúsíwù rẹ̀ bá dé tágbára rẹ̀ bá dé kó bá jẹ́ lẹ́yìn ọdún kan lọ́ba tó dé kó pa ẹran ni àyè wà fún. ẹni ọba rí wípé níjọ́ kẹjọ àmọ́ pẹ̀lú ògbó ọlọ́ngbà tí ó bá dijọ́ mẹ́ńlá gbowó oṣù mi yọ̀wọ́ ẹran bẹ́ẹ̀ kó pa níjọ́ kẹńlá tí ó bá dijọ́ kẹńlá 21 days kò sí tí ó bá rí báwọn gbogbo ọjọ́ tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún kó dá padà ṣe ẹ̀ ń tẹ̀lé mi ọmọ yìí ó ti wá dàgbà bàbá rẹ̀ ọ̀pẹ̀ran rẹ̀ ó ti wá dẹni tí ó lómi òun náà ti ń bímọ bàbá wa sọ fún un pé àmà pẹ̀ran rẹ̀ àbó gbúrò ń bì kan báàmì ẹgbọ́n wọn lẹ̀ pẹ̀ran mi ó ní kò sówó ń jọ́nà ó gbọ́ ọ̀nà láwá kọ́dà kò sówó sẹ̀rá ìsìlámù ẹni wá béèrè pé aláwọ̀ kọ́ ni pé ṣé ọmọ àwọn ní wọ́n pẹ̀ran òun ni àbí bàbá rẹ̀ ní wọ́n pa á sẹ̀rí àwa ní bàbá ọ̀gbọ́dọ̀ pa á mọ́ ọmọ àwọn ní yóò pa súnà yẹn fúnra rẹ̀ padà ọ̀rọ̀ tíra nípa toró ní ẹ̀hún ni nígbà tí ọ̀dá kan mà olùsìbójú wókòwókò pẹ́ ń lọ lé kéwù adìẹ lẹ́mọ̀ fàákì ní dún lé kéwù àbẹ́ ń pa kọ́kọ́ kí tí mi parí lé kéwù yẹn papọ́n rí kéwù mo mójútó ọmọ àwọn onípàkùn rẹ̀ ṣe ẹ wá rí ẹran pípa ẹni tó gbé ẹran léyà lófin ọlọ́run òun láwàá gbé wá bẹ́ẹ̀ fakulu miniha wàhátì ìmúlikọ́ ní yàwálì mọ̀ọ́tàrà ẹ̀jẹ̀ ń bẹ̀ wàhátì ìmúlikọ́ ní wàlì mọ̀ ẹ sì fún àwọn ẹ̀fọ́ àwọn bó ṣe ní aha ẹran léyà òun ká aha ẹran súnà náà bẹ́ẹ̀ níjà tó bá kọ ẹran léyà èèyàn lè jẹ́ ń bẹ̀ bọ́mọ náà bá wá dàgbà tọ́pọ̀ ẹran náà fúnra rẹ̀ ó lè jẹ́ ń bẹ̀ nígbà ọ̀jẹ̀ pé súnà ni ṣé kí mo sì ọlọ́run ọ̀rọ̀ sẹ̀rí àlèmí ń sọ yẹn o ìdájọ́ nù ẹni wọ́n wà ní Kánò ìyàwó rẹ̀ ń bẹ yàyín Ládó Èkìtì yàyín òun ń bẹ ń Kánò ọkọ ìyàwó wa bímọ kọ̀ wá sí owó tíyàwó lè fi pẹ̀ràn súná ọkọ òsèré èèyàn fowó rán látọ̀hún ọkọ lè pa ẹran súná òun ní ibi tó bá wà àmọ́ yóò kọ́ béèrè lọ́wọ́ wọn tọ́ra àwọn àfáà ní kún ọkọ fárí ná kún ó tó pa ẹran wọn lóhùn lọ́dà ọ wà béèrè pé sẹ́yìn ti fárí tán ọ wá pa ẹran súná bí ọ wà ọlọ́bẹ̀ èyí òun jẹ́ ti eléyìí òun ṣe wá rí ti irun fífá súnà mustahaba lòun ẹ̀rí pé mo ní ti ẹran òun gbé pẹ́ òun tún ṣe wá rí irun fífá súnà mustahaba ni inú súnánù mustahaba ló wà àti muakada àti mustahaba méjèèjì Ànábì ló ní ọgbọ́ta ni wọ́n ló ní Ànábì ló ní òun ló ṣe wá ní ojú kòkòrò ká ṣe kálùbáríkà ó lè bá a pọ̀ fún wa irun fífá ní ọjọ́ mẹ́jọ fún ọmọ súnà ni kìí ṣe fárídù tọlọ́hun ọgbọ́ ṣe ẹgbọ́n mi ṣe ń là kí ni wọ́n pè é súnà tànàbì ni kìí ṣe ọ̀ranyàn ti tọlọ́hun tọba fẹ́ jẹ́ àyàn pé ń gbọ́ wájẹ́ súnà nábì pé wọ́n bá ṣe náà yóò jìyà má wulẹ̀ ṣe wàhálà translated àwọn fíkíwù ń bẹ tí wọ́n translate ẹ̀ lédè gẹ̀ẹ́sì tó ọmọ àbí wà fáà náà àwọn sáríwù àbíkílẹ̀ máa pè wọ́n tí wọ́n máa fi túlẹ̀ ọlọ́lẹ̀ kàyún náà
kọ́wọ́ ipò wo ni wọ́n gbé e sí. mo wá sọ nú ọ̀rọ̀ mi wípé bá a bá fárí fún ọmọ lọ́jọ́ mẹ́jọ súnà láṣẹ ẹni tó bá lóun ọ̀ fárí fún ọmọ àwọn ọ̀gbọ́ kò sẹ́sẹ̀ mbẹ́ kò sì ní wọná irun rẹ̀ tó bá sì kàyàn la kò ní ọmọ kí òun torí wípé ẹ̀gbin ti kú òǹbẹ̀ ńgbà wọn ti wẹ̀ ẹ́ àhàríkú àni ọ̀dàm níta nàbí wínú wà àmìtú àni ùlẹ̀ àdà ẹmú ẹwẹ́ ẹ̀jẹ̀ ara ẹ̀ ẹ sì mú ẹ̀gbin tí ń bẹ lára rẹ̀ kú òǹbẹ̀ tí wọ́n bá ti fọ irí ẹ̀ tí wọ́n ti wẹ̀ ẹ́ tẹ́ ẹ bá délẹ̀ lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ọmọ lárúbáwá ní Madina ní Maka ní níbi tí ẹ̀sìn ti wá òfin ìsìlámù ni wọ́n lò wọ́n olùmílà tó bá já sí wípé fárídù tọ́lọ́hùn ni wọn ò tó bẹ̀ kó bí ọmọ kí wọ́n má fà á irun rẹ̀ ẹ wá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lè ṣe ọmọ ọ̀dọ̀ inú àwọn ọmọ Yorùbá wa ìwọ́dọ̀ máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan máa bí wọ́n èyí tí bá ń bá wọn tọ́ ma tí wọ́n sì bímọ lójú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ fún wọn wípé àwọn ò rí kí wọ́n fárí ọmọ wọn ṣé ẹ ń gbọ́ mi yé náà ẹ wá jẹ́ ń kà fún yín ṣé ẹ wá ní sùúrù gbogbo tí mo wá kàkàlẹ̀ yìí nìsín ẹ bá ń yọ kẹ́límà wípé ẹni ọba fárí ó jìyà gbogbo ọmọ tí mo bí mo fárun gbogbo wọn ni àtọkùnrin àtobìnrin kò sọmọ tí mo bí tẹ̀ fárun wọn mo sì ti ka kínní yìí pẹ́ mo ti máa pẹ́ àmọ́ ń tó wù mí ni kí n ṣe súnà yẹn ẹ gbọ́ ìwà gbọ́dọ̀ sọ di fárídù fún ẹni ó béèrè lọ́wọ́ mi pé ṣé ọ̀ràn yẹn ni àbí súnà kí wọ́n torí pé mi ń ṣe kí wọ́n sọ fún pé ọ̀ràn yẹn ni tó bá padà lọ ìlú míì tó bá tí wọn ò ṣe bọ́yọ̀ lọ Saudi ọba tí wọn ò ṣe yọ wá bí àwọn alárúbáwá pé a fárídù ọlọ́run lẹ́sẹ̀ aláwọ̀ fárídù bò kì í ṣe fárídù súnà ni kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ wá ní a afa àwọn àkàn lọ sọ bẹ́ẹ̀ lárúbáwá wà ní àwọn ọmọ kéwú Nàìjíríà táwọn lárúbáwá wí nù yọ wá sọ àfa rẹ̀ di olódo ẹ̀yin àfa ẹ máa la nǹkan bábá bí yín ní béèrè ẹ má torí wípé àkàlẹ̀ gbé súnà ga súnà ti ga bọ́ọ̀ bá polówó rẹ̀ ń ti polówó rẹ̀ àwọn èèyàn wá súnà kìíní láti ṣe ká ṣe é lọ́dà àmẹ́ni ọba filẹ̀ tí ọba ṣe kò sí iná fún wásáré bá ń kà á kẹ́ńtì wálẹ̀ fún ẹni tí ń pé ehun lérí ni wá bá ń kà á. hukumu halki ras ìdájọ́ káfá irun fún ọmọ fọmọ tá a bá bí. àwọn jumhur àpapọ̀ àwọn kí ló máa ń pè wọ́n àfẹnukò àwọn àfà ìgbìmọ̀ ó ṣeun. kí ló pé yus kí ló pé. yustahabu afẹ́ wọ́n láwọn afẹ́ káfá irun ọmọ ní ọjọ́ keje tàbábí ká sì ṣe sàárà pẹ̀lú wásínú rẹ̀ bá bá ti fárínà tán àwọn irun yẹn owó tó bá wọ̀n dédé owó tó bá gbé ní scale tá a bá wọ̀n fídọ̀ ni wọ́n fi wọ̀n àwọn kan ní zahabu àwọn kan ní fídọ̀ tá a bá àmọ́gbà tí ò sí owó láwà fi wọ̀n owó yẹn láwà fi ṣe sàárà fọmọ náà ṣe ma pé ọ̀dà àbí ọ̀dà. àdìsí tí wọ́n gbà lọ́dọ̀ ẹni yìí wọ́n là nàgbà Muhammad ó sọ fún ọmọ rẹ̀ Fatima nígbà tó bí Hasan ó ní ọ̀gán fáyìrí rẹ̀ dédé ntí orí rẹ̀ bá wà wọ̀n nù fídọ̀ fi ṣe sàárà fún anabi sọ bẹ́ẹ̀ fún Fatima ọmọ rẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún àdìsí wọn tí wọ́n mú wá nù ló fi já sí wípé bọ́sẹ̀ má dìísù náà wà wọn wá gbé sí
ọ̀nà fárídù wọ́n ní yustahabu ó jẹ́ sunna mustahaba torí pé anabi ló sọ Fatima wípé kò sí ó di sunna tí a fẹ́ kí ẹni ó bá jẹ́ mùsùlùmí náà kó sojú kòkòrò rẹ̀ kó wọn lọ ṣe. àwọn onímọ̀ wa ṣe ìyapa ẹnu níbi fífa eré ọmọ obìnrin ẹ máa wo ṣé ẹ máa pé ọmọ ọkùnrin nu ọwọ́ àwọn máa wá nítọ̀ ọmọ obìnrin wa ń kọ́ a gbọ́ pé káfa eré ọmọ ọkùnrin súnà ni ọmọ obìnrin wa ń kọ́ ṣé súnà ni káfárí tiẹ̀ náà gbogbo eléyìí lẹ gbọ́dọ̀ mà nínú ẹ̀sìn wa ṣé káfá tiẹ̀ náà náà. àwọn tó tẹ̀lé Málìkì tó ń bẹ lójú ọ̀nà rẹ̀ àtàwọn tí ń bẹ lójú ọ̀nà Ṣáfi'í àwọn wá panu pọ̀ pé àtọkùnrin àtobìnrin káfárí wọn kò sí yàtọ̀ ń bẹ àwọn tó tẹ̀lé Málìkì àtàwọn tó tẹ̀lé Ṣáfi'í ìmáàmù mẹ́rin la ní o ẹ máa wo bí ìṣe yanjú ẹ o ìmáàmù mẹ́rin la ní Málìkì àti Ṣáfi'í àwọn tó tẹ̀lé wọn àwọn ní lọ́dọ̀ tààfà àtàwọn o àtọkùnrin àtobìnrin káfárí wọn tíra ní nǹkan yìí o wọn náà lè wá o náà. àwọn tí wọ́n tẹ̀lé ìmáàmù Ahmadu ọmọ àǹbàlí àwọn tó ń bẹ lójú ọ̀nà ahlu sunna wal jamaa àkídà àti ahlu sunna wal jamaa àwọn ẹ máa rí àwọn Usaymin àwọn Ibn Bas ó ti yé báwọn Sheikh Ibn Bas àti Sheikh Usaymin àwọn yìí ojú ọ̀nà Ahmadu ọmọ àǹbàlí ni wọ́n fi sí náà bìlọ́ǹgì sí àwọn yìí wá sọ wípé ó ní wọ́n ní ádámì mashru'iyya halqi dha'ri al-mawluda wọ́n ní káfá irun obìnrin wọ́n ní kọ̀ wá nù súnà tànàbí wọ́n ní kọ̀ wọ́n làwọn ò rí mbẹ́ èyí ṣe tẹ́ rí mbẹ́ wọ́n ní àlìgùlámù lànàbí pé àti àlìmọ̀wùlúùdì yòókù ánìlẹ̀mọ̀dé ọmọ sábẹ́ wáyò hùlákù pé ànábì ọ̀dàkọ̀ obìnrin ọkùnrin ní ànábì ìdàkọ̀ ìzà káfíń obìnrin lẹ̀ àwọn tán wà lójú ọ̀nà Ahmadu ọmọ àǹbàlí pé káfíń obìnrin lẹ̀ èyí tó wí òun ni Sheikh Usaymin lọ́lẹ̀ ká àti Ibn Bas àwọn náà gbẹ́sẹ̀ lérí wípé ká má farun obìnrin irun ọkùnrin ni kí a fa àwọn dìímà èmi dìímà ti Málìkì àti Ṣáfi'í wípé àtọkùnrin àtobìnrin káfa èyí tèmi dìímà nù kọ̀ wá èyí wọn wá ní kẹlòmí ò béèrè lọ́wọ́ mi kí n wá sọ ọ́ dọ̀ràn èèyàn mára mi lọ́wọ́ àfi kí n sọ ti àwọn àfa wí lórí ẹ̀. ọwọ́ akẹ́nìkan ṣoṣo òun ni Ìmáàmù Hanafi àwọn tó tẹ̀lé Ìmáàmù Hanafi tá n pè ní Hanabiya àwọn wá sọ wípé àti ntí Málìkì wí àti ntí Ṣáfi'í wí àti ntí Hanbali wíhun àwọn ọ̀tí ẹ̀tẹ̀ láwọn mẹ́tẹ̀ẹ̀ta ni tọ̀dọ̀ táwọn ni pé tọ́ba wù ọ́ ọ̀fà ọba àjọkùnrin ọba àjọmi bó sì wù ọ́ ọmọ fa pé kèé ṣe súnà kèé sì ṣe wájìbì kèé sọ̀rọ̀ yẹn kèé sì ṣe súnà lọ́dọ̀ tàwọn ẹ gbọ́ lọ́dọ̀ kíni lọ́dọ̀ tàwọn ìjásí pé àwọn yìí àwọn èyí tiẹ̀ fa rárá tọ́ra àwọn ní kèé ṣe súnà àwọn táwa ní súnà ọ̀rìn àwọn ni èmi wá ń bá lọ tẹ́ mọ̀ báwọn lèmi ń tẹ̀lé torí tí ìbá tẹ̀lé wọn yìí ní fáwọn àwọn ọmọ tèmi náà ayé bẹ̀ kọ́ rẹ̀ èyí tí mo bí láti obìnrin mo sì fa mo fa ẹ mà kí mo ti ṣe súnà báwọn náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá ní súnà ní lọ́dọ̀ tàwọn yìí nígbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá bí wọ́n wí pé nígbà ọjọ́ súnà ẹni ọba wọ́n wá bí wọ́n pé ẹni ọba wá wọ́n bí kọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ẹni ọba wá fi ilẹ̀ tí ọ̀fà ń kọ́ wọ́n wá ní wà máa ń tàrà kàá lè ọ̀húnṣírín áwùlì géyìrì ọ̀húnṣírín fàlà isma alayhi bí wọ́n ti wí nù ẹni ọba fi ilẹ̀ lè ọ̀húnṣírín bóyá kìnnì kan ní òjì ó lè fárí ọmọ rẹ̀ bóyá eré ọmọ wọn rọ̀
àbálẹ̀ fọwọ́ ńbẹ ní òjò lè fa àwọn lè gé ìrì wúsírí àbótí ẹni rárá o ẹnìkan kún agbọ́dọ̀ fáwọn ọmọ mi kò wù mí kí n fa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní fàlà isma alayhi pé kò lẹ́sẹ̀ o kò ní aburú kankan o kọ́ máa bá ìsìlámù rẹ lọ kò sábúrú ń bẹ eŋti mọ sọnù torí yín rojọ́ fáyé mo yín rojọ́ fún yín o kẹ́ ẹ máa bá ọmọ ẹbẹ́ sì máa bá ń dà eŋti mo túnú o ni mo fi sọ wípé káfárun kìí ṣe fárí ọ̀ràn yẹn tọ́lọ́hún o sunna tànàbì ni ẹni ó bá sì ṣe ọwọ́nu sunna ẹni tí ó bá ṣe kò ṣe sunna èyí ń nu yóò ṣe sunna ti ẹran pípa torí gbogbo sunna náà ká lè ṣe tán ọ̀dà nísìn èmi ní irun gbà nísìn mo ṣe sunna àfa yìí irun gbà lọ́fà yìí kò ṣe èmi yìí ti ṣe sunna nísìn ó gba àwọn tó jòkó lẹ́yìn nísìn ẹ̀wọ̀n kan òun lẹ́fà yìí èmi ò sì bá tèmi mo ṣe sunna yìí hùn ẹ̀yin náà wá ní sunna mi tẹ́yìn náà ń ṣe tẹ́mi náà ò tún ṣe ọ̀dà nísìn ṣòkòtò mi lọ́ba lẹ́yìn nísìn àwọn nǹkan gbé ṣòkòtò sókè sunna ni wọ́n ṣe hùn èmi ò bá wọn ṣe yìí hùn àmọ́ mo bá wọn ṣe tó ní anabi sì ni ma amaritukum bihi gbogbo ntẹ n bá pààyàn láṣẹ lọ́nbi àfọ ara mi pé ẹ ṣe fa atu mini uma sata'atu dédé ntẹ ẹ bá lágbára ni ẹ ṣe nù súnà ẹ gbé nkúlifà kankan kọ yín lọ́rùn pé bẹ́ẹ̀ ṣàyè ṣe ẹ ní tẹ̀lé mi wal janna tọ́lọ́hún nìkan níbẹ̀ yẹn bá ṣe tọ́lọ́hún ọ̀hún náà sì ni tọ́ba jásí wípé ó ní ìdí pàtàkì tí òfin ṣe gẹ́gẹ́ bí àwẹ̀ tá à ń gbà yí bí ẹni ó ní ọ́sà abẹni taare ń ṣe sẹma kó ń tó rẹ jọrù lọ́dọ̀ Ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yu'id. mo ti ṣàlàyé fún yín lẹ́yìn eléyìí tí mo wá ṣàlàyé ẹni ọba wa gbé mi kí wípé ha jákùmá ó ní kí wọn má fàárí má ó ní kíní kan èyí tí ń sọ fún yín pé gbogbo àwọn ọmọ mi èmi máa fàárí wọn èyí tí mo sọ ni pé sunna ni àmọ́ tá a bá ṣe kò sẹ́sẹ̀ ń bẹ tọ́lá àwọn míì ń bẹ tí wọ́n yé ṣe tó jẹ́ mùsùlùmí bọ́bá jẹ́ pé lọ́dọ̀ wáyà yín àdìẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ lárúbá àwọn èèyàn sábà ṣe a sì rí nínú wa náà ní mùsùlùmí náà tó jẹ́ pé irun obìnrin wọ́n máa fi kalẹ̀ ni. tọ́ ẹgbọ́n nìsín àfa àkájú sọ̀rọ̀ ọ kọ́mẹ́ǹtì nìsín ó láwọn aràn ọmọ àwọn olóhùn ìfà ó ní wọ́n wù ẹ́ wọ́n fọ̀ dáadáa olóhùn ìfà àtà àwa ọkùnrin gan bá a ti wà yìí ká fi irun lẹ̀ ọmọ yìí bó ṣe filẹ̀ òun rèé sẹ́ni bó ṣe bí lẹ́yìn sẹ́ni àpẹ́ mi ní tẹ̀lé ìlé kú lẹ́yìn mi nígbà mo rí ẹ̀rí tó ní má le kọ̀sẹ́sẹ̀ kán fún kọ́dà kọ́ ga jù báyìí lọ irun rẹ̀ ọba àga báyìí kọ́ máa kan òkè ó ti yé báwọn ọ̀ lẹ́sẹ̀ ọba àfa ẹ̀tún wájú ń sọ fún yín bẹ́yìn abá wá fa irun rẹ̀ padànà tó gé tó fa yányá kò sí ládàá kán tó gbà lọ́dọ̀ Ọlọ́run ò ní fún ọ ládàá lérí ipò ọ̀farun kò sì ní fún ọ lẹ́sẹ̀ lérí pé o fi irun lẹ̀ èyí tẹ́ fi mà bẹ́ẹ̀ ọ̀gá wa tá ń tẹ̀lé àná Muhammad irun ànábì ìtànjú ó yé wa pé irun rẹ̀ gùn dé èjìká báyìí ló ń ṣe Ọlọ́run irun rẹ̀ gùn dé mọ́mọ́ pé ó gùn dé èjìká tó ń ṣe Ọlọ́run bá gé irun adé yàyí tó bá gé ekù yóò dé yàyí ànábì sì faari ànábì faari ó sì gérí ó sì dé àyè rí òun ló di muhallikina ruhuzahum wa muqasidina torí pé méjèèjì là nábì ṣe òun ló bí àyà nìwá ẹlẹgẹ ẹ sì lè fa ó sì lè fi ilẹ̀ kó ṣe yegede àmọ́ ntí òjèlè yọ fáyìn dáadáa ni pé irun tiwa ó tíìkì kò ní fáyìn tá a bá dá sí àmárùn àwọn alárúbáwá òun ṣe kíni òun sọ́fìtì dáadáa bí wọ́n bá dà á lẹ́yìn tó máa fìtì wọn ni ọ̀rọ̀ ìsìláàmù lè ní sọ fún yín yìí bá mímà iná ni mo ń sọ fún yín yìí èwo ní jẹ́ sá ọlọ́run ó jọ dáa fún ọ nǹkan kan ò ní sọkùnrin yìí kọ́dà ìbéèrè tó béèrè yìí ó ní àlùbáríkà ọkùnrin yìí ní àwọn tí wọ́n ń gé sáyìn ń kọ́ àbí Obama àbí galas àbí afro ẹjẹ wá fún yín ní ẹ̀rí ẹyọ kan lérí èyí hùn àwọn tí máa kéde ka afro tó ń serun báyìí àbí yóò fi wọn ya èèyàn àbí yóò ṣe nǹkan kan Islamu ò farama anabi ò sì farama hadith
ọkùnrin kan ó wá wájú ànábì ànábì wá rí irun ẹ̀gbẹ́ kan ọlọlẹ̀ ó rí irun ẹ̀gbẹ́ kan ó kún ànábì ni wá èwo ní sọ ó ní òsì nǹkan kan ànábì ni lọlẹ̀ fa yányá àbí kọ́ da sí yányá èyí tó bá wù ọ́ ó lè fa gbogbo ẹ̀ àbí kọ́ da gbogbo ẹ̀ sí àmọ́ ò gbọ́dọ̀ fa ẹ̀gbẹ́ kan kọ́ da ẹ̀gbẹ́ kan sí òun ló bí a gbọ́dọ̀ fi irun dára ká ṣe afro àbí ká ṣe kíní kan inú kó filẹ̀ àbí kó fa yányá ẹni mọ kúlé ẹni mọ káàbọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.